ó ti wù kí ayé rí, ẹ jẹ́ kí á mọ̀ pé ìrètí ń bẹ fún ẹni tí ó bá ti rí ọjọ́ tuntun. Nítorí ìrètí ń bẹ fún igi tí a gbé lórí tó bá ti rí oòrùn àti omi, yóò tún hù jáde. Àwọn àgbà bọ̀ wọ́n ní okùn ò lè gun gùngùn kó má níbi tó ti ṣẹ̀ wá. Juliet Fọláṣadé láti ìpínlẹ̀ Èkó fún ìkànnì Jígí Alárà. Bí a bá ń sunkún, a máa ríran. Bí ó ti wù kí ọmọ ní ipá tó kó lè faṣọ bọ́ ojú arúgbó. Ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí, ó dàbí ẹni pé òfin fẹ́ fi hàn gbangba pé kàkà kẹ́sẹ̀ pẹyẹ, ẹyẹ á fòfin gòkè. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fi hàn pé ilé-ẹjọ́ gíga kan ti pàṣẹ pé kí wọ́n mú Tàmínù Túrákì, ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú PDP. Àṣẹ yìí kì í ṣe nǹkan kékeré nítorí pé ó jẹ́ ìkìlọ̀ fún àwọn ènìyàn gbàǹkangbì láwùjọ wípé láìka ipò àti ọlá sí, òfin kò mọ ẹni tó dáa. Kí ni ìdí tí àṣẹ mímú rẹ̀ fi jáde? Gẹ́gẹ́ bí a ti gbọ́, ohun tó fa bench warrant tàbí àṣẹ ìmúni yìí kì í ṣe nǹkan mìíràn ju pé Túrákì kọ̀ jálẹ̀ láti yọjú sí ilé-ẹjọ́ láti dáhùn sí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Lọ́pọ̀ ìgbà àwọn amòfin máa ń sọ pé ìwà àìfojúdi sí ilé-ẹjọ́, contempt of court, ni ó burú jùlọ. Nínú ètò ìdájọ́, ilé-ẹjọ́ kì í fẹ́ kí ẹnikẹ́ni fọwọ́ rọ́ òfin lójú. Nígbà tí àkókò tó láti jẹ́jọ́ tí olùjẹ́jọ́ kò sì yọjú láì ní ìdí pàtàkì, adájọ́ ní agbára láti abẹ́ òfin láti sọ pé ẹ lọ mú un wá ní dandan. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí Túrákì ní àkókò yìí nítorí pé ó yẹra fún ìlànà tí ilé-ẹjọ́ gbé kalẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n wà nínú rírú omi láti ìgbà pípẹ́. Pínpín tí ẹgbẹ́ náà pín sí oríṣiríṣi ẹ̀ka ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìjà wọnú ilé. Túrákì, ẹni tí ó jẹ́ agbẹjọ́rò àgbà àti mínísítà tẹ́lẹ̀ rí, wà nínú ìjà yìí gẹ́gẹ́ bí adarí fún ẹ̀ka kan. Ìdí pàtàkì tí wọ́n fi pe Tàmínù Túrákì lọ sí ilé-ẹjọ́ tí ó sì kọ̀ jálẹ̀ títí wọ́n fi yọ àṣẹ ìmúni kò jìnnà sí ọ̀ràn ìjẹgàba lórí ẹgbẹ́ òṣèlú PDP àti ìlòdì sí àṣẹ ilé-ẹjọ́. Túrákì jẹ́ ọ̀kan lára àwọn adarí tí ó yapa nínú ẹgbẹ́ PDP. Èyí túmọ̀ sí pé ó ń darí ẹgbẹ́ kan lára àwọn tí ó pín sí yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ nínú ẹgbẹ́ náà. Èyí fa rògbòdìyàn lórí ẹni tó lẹ́tọ̀ọ́ láti darí ẹgbẹ́ ní ìpínlẹ̀ tàbí ní orílẹ̀-èdè. Lẹ́yìn ọ̀ràn ẹgbẹ́ òṣèlú, Túrákì tún ní ẹjọ́ pẹ̀lú àjọ EFCC nípa owó tí ó tó bílíọ̀nù kan dọ́là tí wọ́n ní ó yá nígbà tí ó jẹ́ mínísítà fún iṣẹ́ àkànṣe àti intergovernment affairs lábẹ́ ìjọba tẹ́lẹ̀. Ohun tí ó jẹ́ kí adájọ́ bínú jù ni pé lẹ́yìn tí wọ́n ti fún un ní ìwé ìpè lọ́pọ̀ ìgbà láti wá jẹ́wọ́ lórí àwọn ọ̀ràn wọ̀nyí, ó kọ̀ jálẹ̀ láti fojú hàn. Ó lo àwọn amòfin rẹ̀ láti máa fọwọ́ rọ́ ọ̀rọ̀ náà sẹ́yìn. Èyí sì mú kí ilé-ẹjọ́ rò pé ó ń tẹ́bẹ́ lu ọlá òfin tàbí ní pé nítorí ó jẹ́ agbẹjọ́rò àgbà ni ó ṣe ń ṣe eléyìí. Ọ̀pọ̀ ènìyàn ni ó ń sọ pé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìgbésẹ̀ tí yóò mú kí wàhálà ẹgbẹ́ náà túbọ̀ gòkè sí i. Ṣùgbọ́n àwọn kan sọ pé òfin kò bójú ẹnì kankan. Bí ẹgbẹ́ bá ti pín sí méjì tàbí mẹ́ta, kò ní sí ìṣọ̀kan. Èyí sì ni ó jẹ́ kí àwọn agbófinró rí ààyè láti gbé ìgbésẹ̀ tí ó tọ́ láti rí i pé ìdájọ́ wáyé bó ṣe yẹ. Lápá kan, àwọn alátakò rẹ̀ nínú ẹgbẹ́ kọrin ayọ̀ pé òfin ti mú un. Wọ́n rò pé èyí yóò jẹ́ kí òpin dé bá ìjà. Ṣùgbọ́n lápá kejì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ pé ète òṣèlú ni gbogbo nǹkan ìjẹ́ láti ba orúkọ rẹ̀ jẹ́. Wọ́n sọ pé Túrákì jẹ́ ènìyàn pàtàkì tí ó ti ṣiṣẹ́ fún ìlú àti pé kò yẹ fún ilé-ẹjọ́ láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ sí láì wo ti ọlá rẹ̀. A gbọ́dọ̀ mọ̀ pé ọ̀rọ̀ ìdájọ́ kì í ṣe ọ̀rọ̀ àṣeyọ̀ọ́. Bí Túrákì bá fẹ́ kí ọ̀rọ̀ yìí parí lẹ́sẹ̀kẹsẹ̀, ohun tí ó tọ́ ni pé kí ó fojú hàn ní ilé-ẹjọ́. Ìsápamọ́ kì í ṣe ojútùú sí àṣẹ ìmúni. Kí ni èròǹgbà yín
Kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Ẹ fi èròǹgbà yín sínú àpótí ìfọ̀rọ̀ránṣẹ́. Ìkíní, ṣé Turaki yóò farahàn fúnra rẹ̀ ní ilé ẹjọ́ láti yàgò fún ìtìjú ìmúni tí àwọn ọlọ́pàá bá gbé ìgbésẹ̀? Èkejì, ṣé àwọn agbófinró yóò rí mú kí ó tó di pé ìgbẹ́jọ́ mìíràn tó? Gbogbo ìbéèrè yìí mo fẹ́ kẹ́ fi èrò ọkàn yín àti ìdáhùn sínú àpótí